ẹ̀kalẹ́ akọ́tòrọ̀ ìdòwú ògúnbàjò lórúkọ tèmi wọ́n ní àwọn ìròyìn tí a mú wá fún yín lédè yorùbá lẹ́kùnrẹ́rẹ́. arábìnrin àkọ́kọ́ ilẹ̀ yìí tí í ṣe aya ààrẹ orílẹ̀-èdè nàìjíríà olúrẹ̀mí tinubu ti rọ àwọn ọmọ lẹ́yìn kristi láti túbọ̀ máa súnmọ́ ọlọ́run kí wọ́n sì rí wípé wọ́n ṣe dáadáa àti kí wọ́n fi ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ ọlọ́run ní gbogbo ìgbà. yìí wáyé nínú ọ̀rọ̀ aya ààrẹ orílẹ̀-èdè láti fi sàmì àti kíkí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì fún ti ìbẹ̀rẹ̀ àwẹ̀ ẹlẹ́ǹtì tí í ṣe ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì. nígbà tí ó ṣe àpèjúwe àkókò lẹ́ǹtì yìí ó ní àkókò ìrònúpọ̀ àdáni ní àkókò ìdírẹ̀bẹ̀ àti àwọn àkókò tí à ń tẹpẹlẹ mọ́ iṣẹ́ rere ni. aya ààrẹ wa rọ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì kí wọ́n dákun dábọ̀ máa rìn nínú ìmọ́lẹ̀ kristi pẹ̀lú ọkàn tí ó kún fún ìrètí àti ìyọ́nú fún gbogbo ènìyàn. nígbà tí ó ń gbàdúrà fún àsìkò lẹ́ǹtì tí ó ṣàn fún ẹ̀san fún ẹ̀mí ó wá rọ àwọn ọmọlẹ́yìn kristi tí í ṣe onígbàgbọ́ òdodo láti rántí orílẹ̀-èdè nàìjíríà nínú àdúrà wọn kí àlàáfíà ohun ìdàgbàsókè oníbàtúbọ̀ máa bá orílẹ̀-èdè yìí bí a ṣe ń ṣiṣẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ kí orílẹ̀-èdè yìí lè bá gòkè àgbà. níṣẹ́ ni ìdùnnú ṣubú lu ayọ̀ fún àwọn ìgbìmọ̀ ìṣàkóso ilé-iṣẹ́ amóhùnmáwòrán ìjọba àpapọ̀ Nta Ijebu Ode nígbà tí wọ́n rí ìgbà padà ìkan nínú àwọn olùbárà wọn láti ọdún tó ti pẹ́. èyí wáyé nígbà tí àwọn ìgbìmọ̀ olùṣàkóso ilé-iṣẹ́ náà ṣe àbẹ̀wò ẹ̀yà sí ilé-iṣẹ́ FA Global Service Nigeria Limited. akọ̀ròyìn wa Anthony gàdúró ní olórin tó bá wà níbẹ̀ ẹgbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i látẹnu àgbọ̀. sọ pàtàkì àbẹ̀wò náà adelé olùdarí iléeṣẹ́ amóhùnmáwòrán Nta Ijebu Ode ọ̀gbẹ́ni Agogo fojú ṣàlàyé pé níwọ̀n ìgbà tí ìjọba ti wà títí láé ìdí nìyí tí ìṣàkóso tó wà ní òde nílé iṣẹ́ náà nígbà tí wọ́n ṣe àyẹ̀wò àwọn tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ni wọ́n rí wípé ó ṣe dandan kí wọ́n ṣe àtúnṣe sí ìbáṣepọ̀ tó ti wà láàrin iléeṣẹ́ Nta Ijebu Ode àti àwọn olùdarí iléeṣẹ́ yìí láti rí i pé wọ́n tọrọ fún àforíjì ohunkóhun tó ti lè ba ìbáṣepọ̀ náà jẹ́ kí àwọn ikùn méjèèjì sì lè jọ máa ṣe ìbáṣepọ̀ tó dán mọ́rán. àbẹ̀wò wa ni pé a fẹ́ fi ẹ̀mí ìmoore hàn sí iléeṣẹ́ FA Group of Company fún ìbáṣepọ̀ tó wà láàrin wa látẹ̀yìnwá. a tún fẹ́ ṣètò láti mọ́lé ìbáṣepọ̀ tí a ti ní tẹ́lẹ̀ yẹn láti rí i pé ìbáṣepọ̀ wa tún dán mọ́rán ju ti àtẹ̀yìnwá lọ. nínú ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso tí wọ́n péjú pésẹ̀ síbi ètò náà ni wọ́n ti dúpẹ́ lọ́wọ́ alága iléeṣẹ́ FA Global Service Nigeria Limited fún ànáwọ́sí rẹ̀ ní gbogbo ìgbà sí iléeṣẹ́ Nta Ijebu Ode láti ìgbà tí iléeṣẹ́ náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ èyí tó sì mú ìlọsíwájú àti ìdàgbàsókè bá iléeṣẹ́ náà. nígbà tó ń fèsì lórí ohun tí àwọn alùbẹ̀wò náà ṣe sí iléeṣẹ́ FA Global Service Nigeria Limited alága iléeṣẹ́ náà Alhaji Fatai Suewu fi ìdùnnú rẹ̀ hàn sí àwọn alákòóso náà fún àbẹ̀wò tí wọ́n ṣe. ó wá ṣe ìlérí láti rí pé wọ́n ṣe àgbéǹde ìbáṣepọ̀ tó ti wà láàrin iléeṣẹ́ méjèèjì tó fi lè máa dán ju ti àtẹ̀yìnwá lọ. inú mi dùn púpọ̀ láti lè gbàlejò àwọn odindi Nta management Nta Ijebu Ode ní ọ̀dọ̀ wa lẹ́nu and lágbára ọlọ́run relationship tá a tún bẹ̀rẹ̀ yìí á jẹ́ ìtumọ̀ tún filẹ̀ tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa àti dúpẹ́ ìta àtijọ́ ṣe mọ̀ látẹ̀yìnwá at least àtijọ́ ń bá bọ́ sí kì í ṣọ̀rọ̀ ogún ọdún sẹ́yìn more than 25 years gan láti ogún ọdún àti márùn sẹ́yìn látijọ́ ń bá bọ̀ àdèdúpẹ́ pé regret pé àjọ láṣepọ̀ pẹ̀lú wọn àdèmọ̀ pé ìta tó fẹ́ jọ bẹ̀rẹ̀ yìí lágbára ọlọ́run àṣeyọrí tuntun ló máa tún máa yọrí sí pàápàá jùlọ láàrin ìwọ̀nba tí a fi jọ láṣepọ̀ yẹn iléeṣẹ́ mi tuntun gbéra láàrin wa mẹ́ta tuntun gbéra tá a ti ń ṣe for instance irú kóòrùn sí gbogbo àwọn ìjà wa lóríṣiríṣi gbogbo àwọn nǹkan tó ń wá káàkiri tẹ́lẹ̀ èmi ni kóté ni o panla ni o kóka ni o lóríṣiríṣi ṣé yín sì gbogbo ẹ̀ ṣáwá gbogbo àwọn ọlọ́jà yẹn wá káàkiri gbogbo ẹ̀ la níbì anta osis anta retail ṣáwá mi ti lọ bá gbogbo àwọn tọ́kì lóríṣiríṣi ni. pẹ̀lú àbẹ̀wò yìí ó fi hàn wípé ìfọwọ́sowọ́pọ̀ tuntun ti bẹ̀rẹ̀ láàrin igun méjèèjì láti máa ní ìlọsíwájú. ìjọba ìpínlẹ̀ Èkó ti tún ìgbésẹ̀ láti fòpin sí àìsàn ibà lọ sí ìpele mìíràn pẹ̀lú iṣẹ́ ìfilọ́lẹ̀ àkànṣe ètò ìmúdójú ẹ̀rọ ayárabíàṣá
tí yóò mú àìsàn ibà náà lọ ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ ní ìpínlẹ̀ náà. Ètò yìí ni gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ṣíṣọ lójú rẹ̀ lẹ́yìn tó ní ètò náà wà ní ọ̀nà láti lo ìmọ̀ ẹ̀rọ àti ìfọwọ́sowọ́pọ̀ láti kojú àìsàn ibà jákèjádò ìpínlẹ̀ náà. Akọ̀ròyìn wa Joy Ken Abakoya ni ó jábọ̀ ìròyìn náà. Oníyìí ni àyájọ́ ọjọ́ eérú fún àwọn ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì tí í ṣe onígbàgbọ́ jákèjádò àgbáńláyé. Ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ káàkiri àgbáńláyé nínú òǹkà ọjọ́ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì fún ìbẹ̀rẹ̀ ààwẹ̀ àwọn onígbàgbọ́ tí í ṣe lẹ́ǹtì. Akọ̀ròyìn wa Fatima Hasan náà pẹ̀lú wọn wà ní àwùjọ àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì láti mọ kókó ohun pàtàkì bí àyájọ́ ọjọ́ òní ṣe jẹ́ tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. Ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí láti ẹnu Àgbọ̀lá Èlùfòójù. Ọjọ́ Wednesday ló sàmì ìbẹ̀rẹ̀ ààwẹ̀ lẹ́ǹtì ogójì ọ̀sán àti ogójì òru èyí tó ń ṣe àfihàn ìpalẹ̀mọ́ fún àjíǹde nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀, àwọn ìjọ ìṣẹ̀ǹbáyé bíi ìjọ àgùdà, ìjọ Lutherans, ìjọ Anglican àti àwọn ìjọ mìíràn tó wá láti ilẹ̀ aláwọ̀ funfun ni wọ́n máa ń ṣe ètò yìí ní gbogbo ìgbà jùlọ pẹ̀lú ààwẹ̀ àti àdúrà wọn fi máa ń bẹ̀rẹ̀. Ọjọ́ Wednesday yìí ni ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì máa ń lọ sí ilé ìjọsìn níbi tí wọn yóò ti fi eérú sàmì sí orí wọn èyí tó ń ṣe àfihàn wípé ìdáríjì àti wípé gẹ́gẹ́ bí a ti mọ̀ pé nínú ilẹ̀ ni a ti dá wa, inú ilẹ̀ náà ni a sì padà sí. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ pé wọ́n máa ń sun àwọn ọmọ ìwọ̀n ọ̀pẹ tí wọ́n lò ní ọjọ́ ìsinmi ọ̀pẹ ní ọdún tó ti kọjá, òun ni wọ́n máa ń fi irú rẹ̀ sí etí ọjọ́ Wednesday tí wọ́n ń ṣe yìí. Bákan náà ni ọjọ́ yìí tó ń wà fún gbígba àwẹ̀ àti yíyẹra fún ẹran jíjẹ, ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì tún máa ń ṣe láti yẹra fún àwọn àdídùn ní àkókò àwẹ̀ lẹ́ǹtì. Àlùfáà ìjọ St. Sebastian Catholic Church Ìjẹ̀bú Òde Father Anthony Thomas àti ọ̀kan lára àwọn ọmọ olùjọ́sìn ilé ìjọsìn náà sọ̀rọ̀ nípa pàtàkì ọjọ́ yìí. Eérú yìí ló ṣe ìrántí ipa pàtàkì tí ìdáríjì wà àti wípé ààwẹ̀ àti nínáwó ọrẹ sí àwọn tí kò ní ṣe pàtàkì ní àkókò ààwẹ̀ lẹ́ǹtì yìí. Ìròyìn tí a ní fún ilédè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ojú òpó wa Facebook Nta Ijebu Ode àti orí YouTube. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Ó dàárọ̀.